Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo pé mi inform àwọn èèyàn mi pé bá mo fẹ́ ṣe ẹni show lálẹ́ yìí. But mo mọ̀ pé tí n bá ṣe lẹ̀ tí mo bá rọra ṣe àwọn èèyàn mi máa padà wá wò yálà kí àwọn èèyàn wá dé bá mi bẹ̀ yálà kí ó di lọ́la káwọn kan wá wò pé kí ni Legacy sọ. Mo mọ̀ káwọn olólùfẹ́ wa máa di ọmọ wa bá wa ń bẹ ọdẹ máa wò. Nítorí pé mo máa ń sọ̀rọ̀ kan mo kí kí n wo àwọn tó ń wọlé kí n sáré kíyàn láàrin ìṣẹ́jú méjì kí n kí àwọn olólùfẹ́ tó yẹ pé wọ́n ń dé bá wa lẹ́nu show yẹn. Mi ì dẹ̀ nífẹ̀ẹ́ kó pẹ́ show yóò ní ju wọ́n ní jẹ́ kó ju bí 30 minutes lọ. But mo fẹ́ play voice ẹyọ kan péré. Mo fẹ́ play voice ẹyọ kan péré. Voice yẹn dẹ̀ ní meaning gan. Ó máa count gan. Count ti voice tí mo fẹ́ play yìí tó máa count. Ó ní pé mo kò fẹ́ kí nǹkan yé èèyàn ẹnìkan ni mo fẹ́ kó understand game tí wọ́n ń gbá pé àwọn people yìí ikú ni wọ́n àtàwọn kankan ẹ kì í slow ẹ̀ bí wà. Okay, mo kí ogun ẹ̀jẹ̀ wọlé Adébọ̀wálé Black, thank you very much. Musibawo Yusuf ẹ ṣé mo dúpẹ́. Aziz Kehinde, thank you very much. Thank you. Àtẹ̀yìn tẹ́ bá tún wọlé wá. Jẹ́ n ṣì gbára mi lásìkò bí 10 minutes síwájú before kí n tó play voice ẹ̀yọ kan tí mo fẹ́ play because voice yẹn máa ó ní tí mo fẹ́ fi voice yẹn ṣe. Mo ní nǹkan tí mo fẹ́ fi ṣe. Mo dẹ̀ fẹ́ kí ẹnìyẹn understand voice tí mo fẹ́ play nsìn ẹyọ kan náà ni mo fẹ́ jùlẹ̀ lálẹ́ ẹyọ kan voice ẹyọ kan péré o ni mo fẹ́ play lálẹ́ yìí ẹyọ kan tí mo dẹ̀ fẹ́ play lálẹ́ yìí ó ní meaning gan meaning tó níyẹn mo fẹ́ kí ẹnìyẹn má já àfara mo dẹ̀ fẹ́ kí má jẹ́ kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ káì ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ bóyá ẹ̀ẹ́dẹ́gbèje àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà lẹni tó ní ẹ̀ẹ́dẹ́fẹ́ pè ká má ṣáájú ẹ̀ pè. Ó ń ṣe mí bíi kí n ti padà sí orí ọ̀rọ̀ Èkó ṣùgbọ́n tí igi bá ré lugi torí igi la máa kọ́kọ́ gbé tí igi bá ré lugi àá gbé tòkè igi ṣó yóò ní pẹ́ rárá kódà ó lè má tó 30 minutes mo kàn fẹ́ yín jẹ tí bá ti wá yín jẹ máa padà ṣọlá yìí tẹ́ ẹ̀ sáká kiri lórí fóònù tẹ́ ẹ̀ sọ pé wọ́n tápù fóònù mi ní rọ́ o yóò tápù fóònù anybody wọ́n ló mọ̀ yẹn o lè gbé ẹ sá bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé mo ní mo wà nù yín bẹ́ẹ̀ ṣe rò pé yín wà nù wa àjọ wà nù ara wa ni mo wà nù yín gan ìwọ tó rò pé mo wà nù ẹ mo wà nù ẹ ìwọ tó rò pé mo ti roko dọ́dọ̀ ẹ mo ti roko kọjá gbogbo bí ìwọ tó tiẹ̀ lérò rárá tí mi ò tiẹ̀ ṣe mistake dárúkọ ẹ lórí social media rárá mo ti roko dọ́dọ̀ gbogbo yín pátápátá mo ti mú yín lẹ́pọ̀n bọ̀ kórópọ̀n yìí o àwọn kórópọ̀n yẹn ó wé jùra wọn lọ kórópọ̀n tó wé jù lọ́wọ́ mi tí mo mú dání báyìí ẹpọ̀n tọ́ba wà lọ́wọ́ mi báyìí tọ́ba ẹpọ̀n wà lọ́wọ́ mi báyìí ẹpọ̀n jẹ́pọ̀n wà lọ́wọ́ mi báyìí ẹpọ̀n sìró wà lọ́wọ́ mi
torí mo ti dárúkọ ẹ̀yin mi fẹ́ dárúkọ ẹ̀yin tó kù kẹ́ má máa ṣe ẹ̀yin tí mo ti mú dání tó yẹ pé kò sí bí tẹ́lẹ̀ gbà máa finish yín pátápátá máa finish yín tán tó yẹ pé tó bá di time but tẹ́ bá ti jókòó tẹ́ fara yín balẹ̀ tẹ́ bẹ̀bẹ̀ scout kẹ́ jókòó bó ṣe yẹ kẹ́ jókòó kò séwu but tẹ́ bá ti kọjá àyè yín tẹ́ bá kọjá àyè yín tẹ́ ń fò síbi tí ò yẹ kẹ́ fò sí abẹ́fẹ́ lọ máa sọ àṣẹ di méjì lẹ́kọ̀ọ́ kẹ́ bá rò pé iná wọn máa pàṣẹ láṣẹ kankan ẹ dúró síbi tẹ́ wà kẹ́dẹ̀ lóyà sọ ga yín ẹ lóyà sọ ga yín àṣẹ from Abuja ó délé ó dóko àṣẹ Lagos State kó dẹ̀ kako jókòó má bẹ kọjá ìyá rẹ̀ but now ibẹ̀ kọ́ ni mò ń bọ̀ mo ń ṣọ́ yín ni o bọ́ mi ìfẹ́ lọ tọ́ yín kọ́mọ lọ sí pé ó ti sáré lọ kìnnìkan bọ̀ mo ń retí sí kí tọ́ bá kọ̀ sáàfù sí mi lọ́wọ́ kí tọ́ bá kọ̀ sáàfù sí mi lọ́wọ́ pẹ́rẹ́ tó bá sáàfù sí mi lọ́wọ́ wàá rí pé màá fi irú èèyàn tó jẹ́ màá fi wọn gbogbo ayé màá gbé e síta bí ọmọ ọjọ́ mẹ́jọ màá tú ẹlẹ̀ màá tú gbogbo spinal cord tó wà lára ẹ̀ màá tú lẹ̀ fún ìṣojú gbogbo ayé báyìí màá tú ẹlẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan gbogbo ayé máa rí pé who is Toba wọ́n máa rí ẹ tán ayé máa rí ẹ tán bọ̀ má ta fèlèfèlè dádúgbò mi má ta fèlèfèlè dọ́rọ̀ má ta fèlèfèlè débi tí bá wà má ta fèlèfèlè débi téèyàn mi bá wà má ta fèlèfèlè débẹ̀ dúró sáàyè rẹ̀ kò maintain champion ẹ̀ mo ní wá bẹ́ẹ̀ bẹ̀ tó bá ti kọjá wá àwọn ibi tó dẹ̀ sí ń gbẹ́sẹ̀ lé yọ ẹsẹ̀ kú òbí tẹ́sẹ̀ wà gbogbo nǹkan tó ṣe gbogbo divide and rule tó ṣe ń lò ní sáàdì gbogbo àdúgbò mi tó ṣe ń lò yẹn yọ ọwọ́ ẹ̀ kú òǹbẹ̀ gbogbo ayé ń gbọ́n sìn Toba yọ ọwọ́ ẹ̀ kú òǹbẹ̀ àṣẹ ò gbọ́dọ̀ pé méjì lẹ́kọ̀ọ́ state chairman kan ló wà lẹ́kọ̀ọ́ àṣẹ state chairman ẹ̀dẹ̀ ni kó máa kálé kó máa lọ bá dọ́nu fáwọn kan pé kò tó bẹ́ẹ̀ àwa là ń pàṣẹ bọ́tà àbá ti sọ ní irọ́ ẹ̀yìn kọ́ ẹni tó ní àṣẹ ló láṣẹ tó ti gbé ọ̀pá àṣẹ ìkólé lọ́wọ́ lónìí bọ́ ẹni yẹn ò tí ì mọ̀ pé ẹ ti ń play another game lábẹ́lẹ̀ tó bá yá géèmù tẹ̀ ń gbà yẹn ó máa padà rí àwa ò ní ṣáájú àwa ò ní kọ́kọ́ sọ̀rọ̀ bọ́ géèmù àti gbogbo géèmù tẹ́ ti gbá àti tẹ́ fẹ́ gbà àti tẹ́ tún gbá ògbọ́n náà sọ fún mi pé mo wà nù yín àwa bẹ́ẹ̀ ṣe ẹ̀ ń rò ó mi ń gbọ́ ògbọ́ ẹ̀ ń rò ó mò ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń rò ó nù yín báyìí àwa dẹ̀ ń gbọ́ ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́ bẹ́ẹ̀ yìí ṣe ń rò ó àwa dẹ̀ ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ok next plan yìí rè tẹ́ bá ti gbé gbèsè kan àti mọ̀bí tẹ́ fẹ́ yà sí tẹ́ bá ti gbé àti mọ̀bí tẹ́ fẹ́ yà sí bọ̀dẹ̀ ẹni tẹ́ ń bá ṣe kò mọ̀ ó mọ̀ yín díẹ̀ bẹ̀ kò mọ̀ yín dáadáa tó bọ̀ a máa sọ fún yín pé wo ibi tẹ́ fẹ́ gbà rè ibi tẹ́ fẹ́ gbà ó mọ̀ pé àwọn tó bá ń ta draft tó bá ń ta ayò tó bá ń ta draft ẹni tó bá mọ̀ pa draft gan ibi méjì ló máa wò tó bá àwọn ọ̀tayò àwọn tó jẹ́ ọ̀tayò gan tó bá dá àwọn tó tayò gan tó ń tayò gan tó jẹ́ pé wọ́n máa yò gan wọ́n máa wo ibi méjì àwọn ọ̀tayò kan máa wọ ọwọ́ ẹ̀ àwọn ọ̀tayò kan máa wojú ẹ̀ fọ́n máa wò ẹ́ báyìí tó bá dẹ̀ tó ń tayò tó jẹ́ pé ọ̀tá ó pè ló máa wojú ayò ló máa wojú ayò ló máa wojú ayò tó bá rí ọ̀tá máa dúró báyìí a máa rí díẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ó ti yé àwọn ògbólógbò àwọn ògbólógbò tó máa ń rí dì wọ́n máa wò ẹ́ báyìí wọ́n máa wò ẹ́ wọ́n máa wojú ẹ́ wọ́n máa wò ẹ́ wọ́n máa wò ẹ́ wọ́n máa wojú ẹ́ wọ́n máa wo ọwọ́ ẹ́ wọ́n kàn máa rẹ́rìn bùkọ́ sọ sáré bẹ́ẹ̀ rí dì ẹ́ pé kí ló ń ta kí ló insinuate ó ti sáré wò ẹ́ bá máa wò ẹ́ báyìí bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń wò ẹ́ la ṣe ń tẹ̀lé yín pa tó dẹ̀ pé gbogbo prediction ọbẹ̀ ṣe ń gbẹ́sẹ̀ à ń tẹ̀lé yín pa back to back tó bá gbẹ́sẹ̀ síbi ọ̀gbìn ok síbi tó gbére èyí tẹ́ fẹ́ gbé lọ́wọ́lọ́wọ́ làwọn ṣe sọ fún yín pé ẹ̀pà ló máa para ẹ̀ ẹnìkan ò ní pẹ̀pà ẹ̀pà ló máa para ẹ̀ ṣé kò yẹn èkó tẹwà yẹn ẹ̀yin ilẹ̀ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo bí tẹ̀lé máa gbà bẹ̀rẹ̀ àwa ti predict ẹ̀ mo ti predict ẹ̀ lánàá káwọn èèyàn wá gbọ́ lẹ́bàá kan máa wò báyìí pé bóyá ọ̀rọ̀ tí Legacy sọ bóyá ó máa ṣe àbí ò ní ṣe torí pé kò sí bó ṣe lè wù kórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa ṣẹlẹ̀ one nígbà kan control yín ní dúró lórí control nígbà tiẹ̀ nígbà number two lè nítẹ̀lọ́rùn láàjẹ́
tẹ́ máa ní tẹ́lọ́rùn yẹn obi bí wọ́n gún ata lódó bí wọ́n lọ ata lọ́lọ́ ìwà ata ò lè fatálẹ̀ ìwà ata kò lè fatálẹ̀ so ò sí àwa ti mọ̀ yín àwa lè ṣe pé ó yẹ máa lọ rè tó mi ṣe ni mi ò tí ìwà sẹ́kọ̀ọ́ fọ̀ náà lẹ́gẹ̀sì gbójú ń bẹ̀ kọ́ lọ dúró mo ti pìdítì èkó lẹ̀ pé gbà mo ti pìdítì kan ọ̀rọ̀ èkó mo ti sọ lánàá mo ti pìdítì ẹ̀ lẹ̀ kẹwàá wò bóyá bẹ́ẹ̀ ló ṣe máa rí àbí bẹ́ẹ̀ kọ́ torí ṣe máa faramọ́ ṣáyìn ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn kò sí control ẹ̀ nígbà ẹ̀ dẹ̀ máa fẹ́ pàṣẹ máa fẹ́ pàṣẹ àwa mọ̀ pé máa fẹ́ pàṣẹ torí pé ẹ ti gúrùmù lẹ̀ already ẹ̀yin tí station máa ṣẹ̀ṣẹ̀ ń jókòó èyí tí ń plan pé báwo má jẹ́ ń sọ̀rọ̀ yẹn má ti jẹ́ sọ̀rọ̀ yẹn alẹ́ mo ní jẹ́ pé ọmọ gbóhùn ara ẹ̀ lórí social ó máa gbọ́ tí ò síbi tó máa yẹ sí ó máa gbọ́ ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ máa gbọ́ tọ́ba náà máa gbóhùn ara ẹ̀ ẹ máa gbọ́ ẹ̀yin ẹ̀ gbogbo ìdí máa ní dárúkọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀ máa gbogbo yín tí máa dárúkọ ẹ̀yin tẹ́pọ̀n yín wà lọ́wọ́ mi ẹ̀ tó bíi 7 àbí 8 tí ẹ̀pọ̀n yín wà lọ́wọ́ mi báyìí pé tí bá ṣe tán tí bá balance tán tí bá balance tán pé yes ojókòó ó yá bọ́fẹ́ máa túlẹ̀ bọ́fẹ́ máa tú bí ìṣèbí bọ́fẹ́ máa tú bí ejò ẹ máa gbọ́ bọ̀ mò ń bọ̀ ọ̀jẹ̀ gbé yín sẹ́gbẹ́ kan ẹ̀yin àmọ́ ni ọ̀rọ̀ yín àmọ́ ni kò máa rẹ̀ bọ́ ẹni ìgbésẹ̀ tẹ bá gbégbèsè aburú lórí mi tẹ bá gbégbèsè aburú lórí mi ìyá aláya yín ẹ máa jẹyàn yín ṣù wo kéèrà kọ̀kọ́ kẹ má tẹ̀sẹ̀ kéèrà kọ̀kọ́ jáde bẹ́ẹ̀ mi lásán fara kí yéèrà torí mo mọ nẹ́tíwọ́kì kí eṣinṣin kọjá níwájú mi lásán tọ́ba ni jẹ́ pé òní masáré mú yín mọ́ ẹ̀yin níṣẹ́ mo masáré tẹ̀ ní pé báyìí má jẹ́ mo ò fẹ́ fún yín lára ẹ̀yin ẹ̀kọ́ dánmọ́nàmọ́ná wò ẹ̀kọ́ ṣe wèrè wò tọ́ba kò try mi wò lásán kò ṣe wèrè wò lásán kò wá wò bóyá nǹkan tí mo ní bóyá rọ ni bóyá o ní rìn ta mọ́ wàhálà inú gálà ló máa wà ó dá mi lójú pé inú ẹ̀wọ̀n ló máa sùn sí mo tún fi Ọlọ́run búra fún ẹ tọ́ba wàhálà ìsúnmọ́ bíi láìlẹ̀ síra tọ́ba gbàgbé ẹsẹ̀ wọn pè mí lọ́mọ àlè mo fara balẹ̀ ó mọ̀ wá tó ó tẹ̀kì mi láì bí odidi ọdún kan tí mo fi kúkú ẹ̀ báyìí àwọn bíbù yìí mo ń kúkú báyìí tó bá mọ̀ nǹkan tó wà lẹ́wọ̀ mo fara balẹ̀ mo dẹ̀ níjọ́ tó dé mo ní yes ó parí níjọ́ tí mo ti sọ pé yes ó parí ó yá ẹ tẹ̀ bọ́ọ̀tì níbi tí wọ́n dúró sí pé mi ní lọ bá yín promise tí mo promise ara mi nìyẹn pé mi ní lọ bá yín mo dẹ̀ ní lọ tọ́jà yín ṣùgbọ́n ẹ má kọjá wájú ọ̀dọ̀ mi má dọ́dọ̀ mi rárá má gbé sára ẹ kọjá mọ́ṣáláṣí déwájú mi má dẹ̀ kódà tó bá ta sáwọn tó bá jẹ́ yín olú ọmọ a máa ta sí ẹ tó bá ta sí èèyàn olú ọmọ tó bá ta sí èèyàn mi a máa ta sí ẹ tó bá ta sọ́wọ́n olólùfẹ́ mi a máa ta sí ẹ padà anywhere àti tọ́ba o àti jẹ́pẹ́ o àti sìró o àti kìnìún anywhere tó bá ti rí pé èèyàn lẹ́gẹ́sì ni ẹjọ́ torí Ọlọ́run ẹ fi bẹ́ẹ̀lẹ̀ ẹ má tiẹ̀ lọ bẹ̀ rárá ẹ má tiẹ̀ débẹ̀ rárá pé ẹbí bọ̀bọ̀ yìí ọ̀rẹ́ ẹlẹ́gẹ́sì ni ọ̀rẹ́ kìnìún kan ni ẹ jìnà sí ẹ jìnà kẹ dá dúró tí kébí náà tẹ̀sí kìnìún mi ẹ mọ̀ fún wọn sọ lójú mi ní wá bá yín bẹ́ẹ̀ bá tẹ̀sí wá bá mi bẹ́ẹ̀ náà ni mo ṣe máa tẹ̀sí ẹ wo àwọn ló kọ́kọ́ wá o. ẹ̀dẹ̀ má lọ lérò pé olúọmọ ìṣàwọ̀ tẹ̀sí ẹ̀dẹ̀ sí lọ́mọ ilá olúọmọ iṣẹ́ ń tẹ́lẹ̀ ṣe kà fún olúọmọ iṣẹ́ ń tẹ́lẹ̀ gbá géèmù fún ṣùgbọ́n ara ẹ̀yìn ara yín tẹ́jọ wà ó dáa jẹ́ tún káìpọ̀ yín dání sọ́wọ́ sórí mo kàn fẹ́ bí Èkó ṣe ṣàmù Èkó kókò rí irú èèyàn tẹ́ jẹ́ tó rẹ̀ máa ṣe fún ojú ọkọ̀ ní ìgbà torí pé ọmọ inú ilé kan náà ni wá ẹ̀yin ò ṣọ̀rẹ́ wa àti Àbújá àti station Èkó àwájọ wà nínú ilé kan náà ni ọmọ inú ilé náà ẹ̀yin ò ṣèyàn wa ẹ̀yin gbogbo yín yẹn ń ṣèyàn wa ẹ kò lo influence pé ẹ fẹ́ I love kíní kan ẹ fẹ́ torí pé ẹ láìkì olú ọmọ náà ta yín níná ẹ láìkì olú ọmọ ẹ dẹ̀ láìkì ẹni tó wà lẹ́kọ̀ọ́ náà
ẹ kò fẹ́ bá géèmù yìí tẹ́ fẹ́ bá àwa mọ̀ àwa rí pé nǹkan tẹ́ fẹ́ gbá dáadáa sọ fún ẹ gbogbo ẹ rí gbogbo èèyàn tó bá mọ̀ ń gbà ẹ mo ń pariwo gbà mo ní àwọn pípù yóò ń ṣe èèyàn ẹ but ẹnu mi ò tí ì dùn láti sọ̀rọ̀ sí jẹ́ gbẹ́nu dákẹ́ but ọmọ àwùwọ àwọn jáde ẹ máa rí ṣáwọn yẹn ṣá ẹ máa rí ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ mo palu síbẹ̀ yẹn ibi tí mo wá ń bọ̀ gbọ́gbọ́n ni pé Legacy èmi ó kàn máa ń dùn mí mi ò ń wá sórí social media láti wá sọ̀rọ̀ jẹ́ kọ́kọ́ play voice yìí náà jẹ́ play voice yìí jẹ́ play voice ẹ̀ kọ́ mo kàn fẹ́ fún jẹ voice yìí mo bá play ẹ̀ lánàá bùnmi mọ́kàn mo fẹ́ play ẹ̀ lánàá wọ́n mo sọ pé màmá yín jẹ ni mi fẹ́ play voice yìí lánàá ẹ̀mí adébárì ọ̀kan lọ́mọ ọlọ́run má jò kánjú kú alimi ṣakiru di ni ọlọ́run jáàrí bàbá ẹ̀mí àgùn fún mi ẹ̀mí àkànlọ́mọ kòwé ò ní kánjú kú ò ní dáṣọ́kòtò ẹ̀pọ̀n lọ́tọ̀ ò ní fojú sunkún ọmọ ọ̀rẹ́ mi wàá ṣeré àjọ wa ni èṣù oníyàwó àṣẹ Ìdùmarè agbára ọlọ́run ẹ̀míà recognize it now mo kàn fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí kí wá sọ̀rọ̀ 5 minutes lé lórí kí n dẹ̀ pa because mi fẹ́ kó ju 30 minutes lọ program yìí ó yẹ wá farabalẹ̀ kẹ́ wá digest ọ̀rọ̀ yìí ẹ gbọ́ mo ní interrupt rárá màá kàn filẹ̀ kó play lélẹ̀ ṣe méjì jẹ́ play ọ̀kan ó yá bismillah. No. Para, tú bẹ̀rẹ̀. I love you people. Oh my power, Kalibaba. Amigo. I know I really will go to the Cairo. No. Yeah, I go consult the joke at the man of the Papa, she, Papa, the shop, I would do it. I'm not to the Balloon. I'm not to the Balloon. Oh, no, okay, no. And the people was a better with Papa. They were talking about some minimum prison. Yeah, submission. The judiciary, she didn't give out the phone. I couldn't allow her. Ẹ̀sìn bàbá lè wọlé lọ́la mo ṣe ń wà. Ẹ̀yọ́ ní síbẹ̀ ni àwọn àbíkù wa wọ́n máa pe àwa ni. Tọ́ba fẹ́ wọlé ìgbọ́dọ̀ wà nígbà. Bàbá ti wọlé ní bàbá wọlé kò lé láti wọlé. Mo mọ̀ kò lé láti wọlé. Àwọn tí kọ́kẹ́tì ló máa lé ju wọn wọlé. Ọ̀kẹ́. Ó ti wú àbẹ̀ ní wọn láì. Ìkọ́kẹ́tì ló máa lé ju wọn wọlé. Ọlọ́run àṣẹ gbogbo àdébẹ̀dẹ́gbọ́ ọlọ́run. Àmì o, àmì ìjọba gbọ́dọ̀ ọkùnrin, ẹni tí a fẹ́ jẹ kò ní wá. Àmì o, ọ̀pọ̀lọpọ̀ àti kọ́ àti tọ́mọ àti ṣubú. Àmì ìjọba ní fún wa lágbára ọlọ́run. Àmì àṣẹ bàbá. Àmì a máa ní iléeṣẹ́ bàbá àwọn àti lágbára ọlọ́run. Àmì o, àtẹ̀máṣe Lagos Ìbàdàn yẹn gan ni o. Ọ̀tẹ̀mọ́ láti Ìbàdàn Lagos Ìbàdàn àjọ níní. Àjọ níní o. Inú mi dẹ̀ fún ọlọ́run. Àpò àṣeyọrí àdúpẹ́ lọ́wọ́ náà lọ́wọ́ àpò àṣeyọrí nù. Àláyé. Nínú ṣíṣì wèrè yẹn lé ní àgbẹ̀dẹ àbúrò akẹ́kọ̀ọ́ yẹn yà ń tó. Wọ́n sọ fún pé wọ́n sọ fún Muslim nínú ọ̀rọ̀ pé ó ní the battle is over let us set the faith. Mi máa bẹ̀rẹ̀ ẹ̀tọ́ sọ fún ẹ̀tọ́ ní the battle is over the battle is over let us set the faith. Yẹ ọgbọ́n ìbò ni. Let the faith. The battle is over. Ọkọ sọ fún ọkọ ìbátú ìṣòro àkókò ọdún ẹni sí. Ìbátú ìṣòro àbá. Àlàkẹ́lẹ́ wọ́n mọ̀ kọ́kọ́ sọ fún kí ní nǹkan tó sọ. Mo ní kí ló sọ fún mi fẹ́ gbọ́. I'm not ready to be there to be this country. Ó lóun gbọ́ fún mi kọ́ sọ fún gbọ́dọ̀ pé ìbátú ìṣòro.
tó ní ẹ̀rẹ́ lẹ́nu ìjà lọ́la ibi wọn ṣe nínú ìṣẹ́lẹ̀ wọ̀ nìyẹn wọ́n ti rí nígbà náà wọ́n ní ọ̀pọ̀ àwọ̀jà ń bàjá ní ọ̀pọ̀ àwọ̀jà ń bàjá ní. wọ́n ti pẹ́ afẹ́fẹ́ tí wọ́n ti rí ẹ̀sìn pẹ́ ògbọ́n ni tí wọ́n ti rí màá tẹ̀sẹ̀ tí wọ́n wà lórí àwọn mẹ́mórì kiri mi tó sọ pé national council nínú union jà parí tún parí tún jà lórí àdéhùn nínú. wọ́n máa fún ẹ lọ́wọ́ pé màá lọ́wọ́ ẹ̀ lọ́kọ́ mi fún ara ẹ̀ olójú tí ojú wa ti gan onídàájú mi àwọn fọ́nà ẹ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ wọn kan àwọn mọ́kà mákà yìí wà bẹ́ẹ̀ àwọn ìlẹ̀ ìpàdé láti gbà láti gbà wá gbówó lọ́wọ́ wọn lọ ẹ̀ máa wọ́n òun bá ní bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ wa owó náà gbà lọ́wọ́ yóò tó orúkọ ọ̀gá gbówó lọ́wọ́ wọn náà wà láìdàlá wọn náà kúkú wọn náà wọ́n ti ń ṣe ní orúkọ pàrọwà gbówó orúkọ pàrọwà níbi gbówó pàrọwà tó bóòlù máa jẹ́ ṣe ṣàmà pàrọwà náà máa jẹ́ ṣe ṣàmà ọkọ̀ gbówó lọ́wọ́ gbogbo lọ́ni. Irú ẹ̀ ni o. Ọ̀gá ọlọ́wà àkàbàwòrán ìlànà àkọ́tẹ̀ kí àbájú wọlé kí alápàtẹ̀ tẹ̀lé wọn dájú lọ́wọ́ wọlé àwọn náà gbéra láti kẹta àpapọ̀ straight. Àwọn èèyàn kò tẹ́ ìgbà mo ti di aṣọ nílẹ̀. Ẹni yẹ ilé látọ̀ wọn lọ́wọ́ àpúláàbù jáde. Ọlọ́wà yóò àdé pòpò àdérògbò. Mo sọ̀rọ̀ sí àdéhàrẹ̀ yìí. Ṣé ní gbogbo ọdún ṣe press conference release online kọ́tẹ́ ṣe èyí lẹ́yìn ọ̀nà náà fáwọn èèyàn. Mbọ̀ jẹ́ ń dúró mi mo tún máa revise mo fẹ́ kẹ́ gbọ́ délẹ̀ dáadáa ibo ni ó ní olórí burúkú ni Ọlọ́run wà yẹn ẹ gbọ́ mi dáadáa o ó ní olórí burúkú ni Ọlọ́run wà yẹn wọ́n fẹ́ gbá géèmù fún Ọlọ́run wà náà ṣáàrí ibi tọ́rọ̀ yẹn ti concern mi ni pé I don't know why tí Ọlọ́run wà ọ̀gá mi Àkànní Ràúfù Àkànní Ọlọ́run wà owó bàbá Waris tó ń bá àwọn pípù yìí ṣe fún mi mọ nǹkan tí Ọlọ́run wà ń rí lọ́wọ́ Bàrúwá I don't like láti máa lọ sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ bá anything tó bá concern ọ̀rọ̀ Ọlọ́run wà bọ̀rọ̀ ẹ̀kọ́ ń dùn mí ni pé a máa ṣe o Ọlọ́run wà náà ń gbé ṣépè yìí o mo fẹ́ tẹ̀yọ point yẹn dání ẹni tí wọ́n fẹ́ lò ní state chairman lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lo solution ṣẹ́tí ní géèmù tó ń gbẹ pé àwọn fẹ́ bá Àbújá ìjọ Friday ló ń sọ yìí àwọn òpè tó bá di ìjọ Monday ilẹ̀ Monday ti mọ́ tán lọ́la lágbára Ọlọ́run ẹ máa bá ọ̀gá lọ́fíìsì báyìí olú ọmọ wa lọ́fíìsì ẹ̀ lágbára Ọlọ́run sí counting ni kẹ́bà lè mọ̀ káwọn pípù yìí ní mission oríṣiríṣi nú Ọlọ́run wà dẹ̀ ń bá wọn ṣe wọ́n dẹ̀ ní mission míì nú pé olórí burúkú Ọlọ́run wà yẹn ó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri mo ní voice bíi mẹ́ta again tí wọ́n ti ṣépè tó ti sọ fọ́lọ́run wà pé Ọlọ́run wà kẹ́ ẹ̀dẹ̀ rí bì kan wọ́n sọ ń bì kan pé Ọlọ́run wà làwọn fẹ́ lò lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé mo ti play yẹn sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbọ́ máa tuntun play fún yín mo ti play ẹ̀ ní first time yẹn náà wọ́n tún wá ń gbá géèmù padà kẹ́bà lè mọ àwọn pípù ìbílẹ̀ ya wèrè dé o àwọn Bàrúwá section yìí wípé olórí burúkú Ọlọ́run wà yẹn kàn ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ń dọ́gbọ́n parọ́ fún wọn láwọn tó lè rí kankan tí Èkó ti sẹ́ẹ̀tì fún rẹ̀ ọ̀rẹ́dì tí state chairman ti wà lẹ́kọ̀ọ́ táwọn tún ṣe lérò pé àwọn sì fẹ́ wá dé Èkó rú táwọn náà ń gbá géèmù tiwọn tí wọ́n dẹ̀ fẹ́ lo àwọn èèyàn nínú àwọn tí wọ́n pera wọn ní Esego Nation yìí tó jẹ́ pé irọ́ làwọn náà ń pa tó fẹ́ lò wọ́n nínú wọn tó pé wọ́n wà ń bẹ̀ débi ká àwọn kan mí wà tó pé wọ́n fún lóyè ní Esego Nation jẹ́ pé kò tẹ́ wọn lọ́rùn tí wọ́n ń bá àwọn kákọ́sì yìí ṣe tó yẹ pé wọ́n kò wà nínú stéètì yẹn àwọn náà ti di executive lẹ́nu ibẹ̀
wọn ò sí ń bẹ̀ tẹ̀mítẹ̀mí wọ́n kọ̀ wá ń bẹ̀ tara wọ́n gbá game now ẹ wá gbọ́ nísìnyí wọ́n sọ sí pé olórí burúkú Ọlọ́run wà yẹn wọ́n kàn ń wò ó ni solution náà fẹ́ lò lẹ́kọ̀ọ́ solution yẹn ṣáà ń tọ́ra ẹ̀ ṣá mo believe pé bí tí ọ̀gá mi bá wà because I always mi ò ní ọ̀gá mi lọ́lọ́run wà truly níbikíbi tí ọ̀gá mi bá wà tọ́lọ́run wà bá wà káwọn náà máa fetí ara wọn gbọ́ sétí wípé àwọn táwọn ń bá ṣe yìí wọ́n kàn fẹ́ lo Ọlọ́run wà lásán láti fọlọ́run wà rúgbó kọ́lọ́run wá dẹ̀ máa tẹ̀lé wọn lọ alálẹ́kùwá àtọ̀tún àtòsí kò sí nǹkan kan tẹ̀lé ṣe Èkó ti dúró pé mímì kan àtọ́ fẹ́ mi Èkó kò sí mímì kan tó fi máa mi Èkó but mo kàn ń play voice yìí láti lè jẹ́ kí Ọlọ́run wà náà mọ̀ pé àwọn tó ń bá ṣe yẹn wèrè ni wọ́n tí ò bá sí ó dàtọ̀ mọ́ dẹ̀gbẹ́ kírú Ọlọ́run wà yẹn jókòó síbi kan former state chairman kírú àwọn ṣèyí kọ́ máa fẹ́ máa fi irú Ọlọ́run wà gbá géèmù káwọn èjì ogbè ń bàdàn kọ́ máa fẹ́ máa fi irú Ọlọ́run wà gbá géèmù kírú àwọn Alhaji Ọláìyá kọ́ máa fẹ́ máa fi irú Ọlọ́run wà gbá géèmù kí àwọn àmánì fẹ́ máa fi irú Ọlọ́run wà gbá géèmù òun mo ṣe wò pé ó tọ́ọ̀chì mi tí mo ṣe ní màá kọ́ ara ju voice ẹ̀yọ kan yìí lẹ̀ kí Alhaji Rafiu Akànní Ọlọ́run àfi tí ara wọn gbọ́ pé kí lẹ ní í ṣe pẹ̀lú àwọn pípù yìí mo ti sọ̀rọ̀ yìí ti pẹ́ ọ̀gá mi ní kí ló dé tẹ́ ẹ̀ farabalẹ̀ kẹ́ ní sùúrù ẹ gbà forí ẹ gbà folú ọmọ ẹ folú ọmọ lẹ̀ ẹ folú ọmọ lẹ̀ ẹ ní wọ́n máa jì pẹ̀lú olú ọmọ tẹ́ bá olú ọmọ ṣe tákànní Rafiu bá olú ọmọ ṣe ẹ máa rí géènì ń bẹ̀ ju kẹtẹ láwọn wèrè yìí lọ that is just my point tákànní bá tẹ́ sí gbogbo àwọn wèrè yìí lẹ̀ àwọn wèrè èèyàn àwọn Alhaji Ọláìyá àwọn ó jìnnà síra wọn Ọlọ́run wà sí ṣèyí ọmọ Bàrúwá ó jìnnà síra wọn gan àwọn ilé ẹ̀kọ́ ló yẹ kó máa fi yín bá géèmù ó yẹ kọ́ lọ́run wà gbé fóònù kó máa gbé wọn ṣépè ní kó pè ṣe yín yẹn pé sí Ọlọ́run Ọlọ́run irú ṣèyí tó lọ mú àna ẹ̀ wá síláwánsìn kó máa bá ibi tó jẹ́ tẹ́rítì Ọlọ́run wà kọ́ lọ múrù ṣèyí yẹn wá kó wá síbẹ̀ kí ṣèyí yẹn kó máa pàṣẹ láwásí kóhun lọ ga ṣé irú àwọn yẹn ló yẹ kọ́ lọ́run wà tún máa bá ṣe for God's sake but mi ò lè sọ orú ọ̀rọ̀ yẹn ta inú mi ò gbà ẹnu ọmọdé ò gbà kó sọ kí kó sọ fún iye ẹ̀ kó pàdé mọ́ you still remain my boss ọ̀gá mi ni but I will just keep quiet and silent I will just keep quiet and silent but ṣáà iná òfin tí ara yín gbọ́ ẹ jẹ́ tó bá mọ Ọlọ́run wà ìtẹ́ bá sún ẹ bá máa play kíní fún wọn kọ́ Ọlọ́run wà máa gbọ́ fúnra wọn you have nothing to do with Bàrúwá ibi gẹrẹjẹ là á bá gbà ibi gẹrẹjẹ là á máa ń bá gbà ẹ máa wo Alhaji Ọláìyá tó ń ṣépè fún olú ọmọ yìí tó ń support Bàrúwá yìí ó ń gba owó lọ́wọ́ olú ọmọ every month ẹni ká Alhaji Ọláìyá jáde kó wá ṣépè kó wá búra tí olú ọmọ ò bá kí fún lówó every month ó sì gbowó lówó ní last month tó lọ October ó sì gbowó Alhaji Ọláìyá sì gbowó nígbà tí olú ọmọ wà ní state chairman Alhaji yìí ń gba owó lọ́wọ́ olú ọmọ ń gba salary ó ń gba token ó ń gba owó lọ́wọ́ olú ọmọ ayé kẹ́ máa gbọ́ o ọkàn mi máa ń fò bẹ́ẹ̀ ni mami kí n rántí sọ Alhaji Ọláìyá yẹn ń gbowó lọ́wọ́ olú ọmọ ìyẹn àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí o wọ́n gbowó lọ́wọ́ olú ọmọ o Èjì Ogbè tó ń sọ̀rọ̀ láti Ìbàdàn yìí ó ń gba owó lọ́wọ́ olú ọmọ kó búra kó ṣépè kó fi ilé ayé kó fi gbogbo ọmọ tó bá bí wá ṣépè pé òun ò gbowó lọ́wọ́ olú ọmọ kódà ẹni tó máa ń rán ṣèyí dúdú ṣèyí dírẹ́fà ìyàwó olú ọmọ òun ló máa ń rán
ó máa ń dùn yẹn ló máa ń dúró sọ́run olú ọmọ báyìí èjì ògbè yìí gbọ́ ó ṣe jẹ́ àwọn tó máa ń gbó olówó olú ọmọ tó olú ọmọ máa ń ṣàánú fún àwọn ló máa ń tàkó jẹ́ àmà gbọ́lọ́ jẹ́ àmà gbọ́lọ́ àbí kí n tún play mi bọ̀ jẹ́ ìkéré jẹ́ àmà gbọ́lọ́ jẹ́ àmà gbọ́lọ́ jẹ́ àmà gbọ́lọ́ ọ̀ndà ṣe jẹ́ pé àwọn olórí burúkú èèyàn jẹ́ reverse ẹsẹ̀ yẹn padà. mo ti reverse ẹsẹ̀ yẹn. nínú union jà parí tún parí tún jà lórí àdéhùn nínú ọmọ máa fún ẹ ló máa fi bàdúrà ẹ lọkọ rẹ fún ara ẹ olójú tí ojú wa ti gan onídàájú mi àwọn fọdọ ẹ díẹ̀ díẹ̀ lọ́wọ́ wọn àwọn mú gàmá jẹ ìwà bẹ. ẹ lísìn dáadáa ẹ máa gbọ́ o mo ti reverse ẹsẹ̀ yìí ni o. olórí burúkú ọlọ́run wà. ṣé ti gbọ́. Lagos to Abuja àwọn máa gbéra ó ti di aṣọ lẹ̀ wọ́n ti dẹrù lẹ̀ Abuja straight. ṣe ti pé àwọn ló wà ní propaganda press release èjì ògbè ló sọ̀rọ̀ yẹn o ní ẹni gbogbo ló ṣe láìsí àwọn ẹni ló sọ fún wọn pé sí pé yàtí wá kí Bàrúwá má dé kó lè máa jẹ bí o ti dá máa lọ oníṣe kì í mú tí ó fẹ́ tàbí ẹ̀ bọ̀bọ̀ ọ̀yọ́ tó sọ̀rọ̀ lẹ́nu yẹn ọ̀rọ̀ ẹ̀ ti kọ́ gẹ̀gẹ́ ó ti jíjú oní ìpàdé fún lálẹ́ ìfìyẹ́ kọ́ ní pẹ̀lú ìgbẹ́lẹ̀ bí ẹ̀jọ̀ ẹ̀yìn tó bá ń ṣe kí ni ẹ̀ ṣáì èmi ẹ̀yọ̀nà náà ni mo yàn náà fún ni ó yàtọ̀ sí ti ẹ̀yìn tó bá ń ṣe kí àwọn alọ́yọ̀ state ó ní ó ti wà pẹ̀lú wa ti pẹ́tipẹ́tipẹ́ àwọn àlọ́ka mọ́fíìsì mo wá ń sọ gbogbo wọn fún ní point wọn kọ sílẹ̀. point mo ti fún nìyẹn mo tún sọ̀rọ̀ kan mo pa wọn tó ti ń sọ̀rọ̀ gbogbo láti jọ ẹni mo fọwọ́ dáńdò níbẹ̀ mo dá fa lọ́pẹ́ yẹn náà lóhùn chairman nìkì. mo rí ọlọ́fọ̀ ọ̀rọ̀ àbúrò ọlọ́fọ̀ ọ̀rọ̀ àti ìwọ àti yàrá ìbò ìwà ní ìbò tó gbé ìwà wọlé o. ní ẹ̀yìn may láti yànnà. wọ́n ti takò wá di house there. ilé ẹjọ́ ọ̀dẹ̀ náà nígbà ìbò yẹn. ìbò tẹ tó dé kó wọlé. ẹni wọ́n yọ̀ wọ́n and still voted for another person. bẹ́ẹ̀ni ẹlẹ́wọ̀n náà méjì ẹlẹ́wọ̀n. mo tọ́jú gbogbo mo tọ́jú history yẹn ni mo tọ́jú títí gbogbo wa gbé èyí tètè mú jáde. àwọn ọ̀sán náà tún gbà kan rí. àwọn náà wọ̀ láà ó tún inú mi dùn bọ̀ àwọn náà wọ́n tẹ̀lé sọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi wá ní òun ìgbà ábí bí mi ti gbé. mo bọ́ ẹ pé ẹni yẹn mú ní àbúrò gàmà lọ́wọ́ ni pé ọ̀yọ́ tó náà wọ́n rí pé ọ̀yọ́ tó ó ní kíni bàbá ó ní ó ní òfin ó ní ọ̀nà ọ̀nà ẹ̀ agbègbè bóyá bá ó ní ọ̀nà ọ̀nà ẹ̀ ọlọ́run ní pàlákà yẹn yí jáde ọba àgbọ̀ ọlọ́run wa ẹ̀ẹ́dì sá ẹ̀ẹ́dì láìpẹ́ àtọ̀ àmọ́ àgbẹ̀yọ́ sí gbogbo ẹ̀ náà ní kọ́sà àmọ́ ní southwest ẹ̀rí kí ló ti ní ọlọ́run ti bá ṣe Ondo state secretary Fayagbe ọlọ́run ti bá ṣe gbogbo yàrá ti ní ọtí pressurize ayé ti dá tiwa ẹ̀ náà ṣẹ̀fẹ̀ ní kí ni mẹ́rin àìsídà iná ló ní Ondo báyìí ọlọ́run ìkíni Ondo ni mo sọ sí Ondo state ẹ̀ tó Ondo yẹ
ayé ti dá tiwa ló wọlé tó dá pé lọ́ọ̀yà yẹn bọ́ adájọ́ yẹn àbí lọ́ọ̀yà wa yẹn òun lọ́ọ̀yà wọn ẹ̀rọ yìí náà òun lọ́ọ̀yà wọn òǹdó yẹn àdábàjọ lọ́ọ̀yà ayé ti dá tiwa èèyàn ayé ti dá yẹn ìyẹn rẹ̀ gan ni kábàjọ́ kábàjọ́ ni lọ́kùnrin ẹni wọn bẹ̀ wọ́n mu ẹni wọn ò wò báyìí o ọ̀nà àwọn àṣìlẹ̀ láti wọ́n tọ́ àpá. Ọlọ́run aṣọ àti lálẹ́. Àmín o. Ìjáde bọ́dà ẹ ṣe gbọ̀ngà. Ẹ ṣe bọ́dà ọ̀dà mọ́. Thank you. Thank you. Má jẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ lálẹ́ yìí. Má jẹ́ fún yín jù bẹ́ẹ̀ má pè mí. Má jẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ lálẹ́ yìí. Ẹ máa mọ̀ ẹ tí ì mọ̀ mẹ̀mẹ̀. Ẹ tí ì mọ̀ mẹ̀mẹ̀. Àní mo wà nú yín sẹ́, mo wà nú yín gan, mo ń gbé súnmọ́ yín, ẹ má lera yín, ẹ ń ro mò ń gbọ́, ẹ̀yin ń ro lọ́kàn yín èmi dẹ̀ ń gbọ́, ẹ ń ro mò ń gbọ́. Mo dáhùn kan náà sáà kàkiri ní ẹ jẹ́ ká lọ change fóònù wa o, ẹ jẹ́ ká lọ change kinní kan o, ẹ jẹ́ ká lọ change àlẹ́gísì ń tẹ̀lé wa o, ẹ jẹ́ ṣóṣẹ́ṣì èyí tí mo ti tẹ̀lé tí mo ti mú dájú, èyí tó yẹ pé mo ní wọ́n mọ̀ ká tí mo ti sọ̀rọ̀ yẹn ni. Ẹ lọ check ẹ láti February láti February this year ni mo ti ń sọ fún yín pé mo wà ẹ wà nù yín àjọ wà nù ara wa pé mo ti mọ̀ kẹ́ mo ti I speak in tongues mo ní mo wà nù yín o mo ní ẹ ń ro mò ń gbọ́ o ẹ ń ro mò ń gbọ́ o but mo mà tí mo ń sọ fún mo ti fún yín lára yín lẹ́ẹ̀ mọ̀ náà. Mo ní ẹ̀rọ mò ń gbọ́ so ẹ̀rọ mò ń gbọ́ yẹn mo ti sọ fún yín báyìí pé Legacy mo ti dé mo ti wà Torchlight mo ti jókòó pẹ̀lú yín báyìí. Mo ní ẹ̀rọ mò ń gbọ́ mo back to back so láti sọ pé eré òde tó fẹ́ sá mọ́ ṣé mi gbà tí lẹ́yìn tí mo sọ wípé mo ti parí iṣẹ́ mo ti parí it's over nígbà tí mo sọ fún yín pé it's over onímọ̀ sọ pé èmi ni Tọ́ba o èmi ni Jplon o èmi ni gbogbo yín kákọ́sìn is over mo ti parí ẹ̀ ó ti tán so nǹkan jókòó báyìí ní gbogbo èyí tó kọ̀ kù sí ní kíkọ́ máa káwọ́ lẹ́rẹ́ báyìí ní kíkọ́ máa wò yín báyìí kò sí nǹkan tẹ́ fẹ́ lọ mọ́ má lọ bẹ̀ ẹsẹ̀ Legacy má lọ bẹ̀ ó yà pa tẹ́ bá ń gbọ́ ó yà pìyàn tẹ́ bá ń gbọ́ ó yà pìyàn. Thank you jare I talk in parable tí mo ti sọ̀rọ̀ lẹ̀ fún yín ṣé sì lẹ̀ ṣàfẹ́ mọ̀ Legacy yẹn ó ṣe kíní kan o Legacy ń sọ wa Legacy wà pẹ̀lú wa ṣé sì lẹ̀ ṣàfẹ́ mọ̀ gan ibi tí mo ti sọ fún yín pé mo wà pẹ̀lú yín ti pẹ́ tí mo ti sọ fún yín ti pẹ́ sí pé ọmọ ẹ má sùn mo wà pẹ̀lú yín o back to back mo ń tẹ̀lé yín o ṣé kò yẹ kó yé yín pé mo ń tẹ̀lé yín back to back kò yẹ kó yẹ pé mo yẹ ṣé ìgbà tí mo ti wá kókóró pọ̀ yín dání sọ́wọ́ tí mo ti wá mú dání ẹ ṣe àwọn ọmọ kò fẹ́ gbẹ́ pọ̀n sá ẹpọ̀n tó lè gbé sá ṣọ́nà tó jẹ́ ẹlẹ́pọ̀n mo ṣe lè sáré ni ó lè sáré tí mo ẹpọ̀n ẹ̀ dání mo mú káló ọmọ ẹpọ̀n yìí káló ó kọ̀ fún mo kọ̀ gbẹ́pọ̀n ẹ̀ báyìí wọ́n á fi ra ọ̀rá ródóródó báyìí mo gbẹ́pọ̀n yìí káló ẹpọ̀n Tọ́ba káló ẹpọ̀n Jplon káló ẹpọ̀n Sìró ẹpọ̀n Lágbájá ẹpọ̀n Tàmẹ̀dò Ṣẹ́gìrì mo ń bọ̀ mi ò tí ì dé ẹlẹ̀ bọ̀tẹ́ ẹ̀ bá ti gbẹ́ ó kọ̀ dùn mí pé jẹgbẹ́ yìí sẹ́gbẹ́ kan ẹ wo Alájà Àkànní Rafiu Ọlọ́run wà mi like máa sọ̀rọ̀ yín because I still give you the honor and the respect of my boss ọ̀gá mi ní respect yín wà níbi tí mo fi sí but ẹ má tẹ̀lé ọbọ̀ jáwúra
akọni jẹ́ rántí orin yín. Ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, Akànní Ráfíù mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, ọkọ mọ́hún mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, Akànní Ráfíù mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe gbọ́dọ̀ fọ́ o, ọkọ eléjì rẹ̀ mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe Akànní Ráfíù mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe. Àwọn tẹ́ ń tẹ̀lé yóò ṣèyàn Akànní bàbá Wàrísì. Ẹgbẹ́jẹ́ ẹ padà. Àwọn pípù yóò láìkì yín. Ṣé bóun náà ń gbé yín ṣépè yìí? They have wọ́n kàn play game pẹ̀lú yín ni wọ́n tọ̀ yín lórí. Mo ti ní another voice mi. Ẹyọkan yìí ló kàn wù mí kí n jùlẹ̀ lálẹ́ yìí. Tí a bá tún fẹ́ gbọ́ mi màá tún jùlẹ̀. Tí a bá fẹ́ kí n máa send ẹ̀ sí yín personally. Màá send ẹ̀ sí yín personally. Bọ̀ irú kan kò kí n san ọba méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Èyí ò kí n lọ́gàá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Because kò sí 99% loyalty 100 ni. Gbogbo 100% loyalty gbogbo orí mi, irun mi, ara mi, ẹ̀jẹ̀ mi, èékánná mi mo surrender ẹ̀ pátápátá finally olú ọmọ ni. But respect yín ṣì wà níbi tó wà tí mo fi síbẹ̀. Bó máa ń dùn mí tí máa lọ ń bá ọwọ́ yín lára àwọn people yìí tẹ́ bá tẹ̀lé anything tí máa rí tó wá consign ni Akànní Ráfíù Ọlọ́run wa máa ń kó ńbẹ̀ ni mo kàn máa yà máa wave máa wave yín máa kọ wave yín báyìí pé wave tí máa rí ọwọ́ Akànní Ráfíù Ọlọ́run wa máa wave tí máa rí Akànní Ọlọ́run wa máa wave lọ́sà máa fi ọ̀nà yẹn lẹ̀ ń bẹ̀ pé náà máa kọ́kọ́ já lọ kó tó ń pè lé ọmọdọ̀ rere tó fọgbọ́n ṣe nìyẹn. But nǹkan tí mo kàn lè sọ ni pé kò sí gate ẹ fẹ́ lọ kò ń ṣe irú àwọn tó ń fi yín páyì tó ń lò because wọ́n ń wò ìgbà àmọ́ àfọlọ́run wà yẹn a máa fi dàgbòrò rú a máa fi dèkó rú a máa fi ṣe gbá a máa fi ṣàwọ́ a máa fi ṣe kinní kan ṣé àwọn kẹ́mi mo ti play voice ibì kan tó ní pé Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà la máa lò láwọn kinní kan irọ́ dẹ̀ ni wọ́n ní tẹ̀sí kankan lórí yín Bàrúwà ò ní tẹ̀sí kankan lórí yín àwọn akẹjọ́ wà ò ní tẹ̀sí kankan lórí yín ẹ̀sùn mẹ́tọ́lá fẹ́ lò ní Ọlọ́run wà ń gbowó láwọn èèyàn ọ̀tá Ọlọ́run wà yẹn olórí burúkú mo ní ibi tó ti sọ pé a kò máa lo Ọlọ́run wà yẹn a kò máa fi rúgbó lọ ni a máa fi rúgbó tá bá ti fi rúgbó tá ti forí ẹ̀ làgiri lọ wàhálà tiẹ̀ nìyẹn kó ló máa bára wọn fà á lẹ́kọ̀ọ́ solution làwọn máa ìsíbórí solution lẹ́gbàá rẹ̀ kò náà tí ò bá sí bó ṣe jẹ́ tí ò bá sí bó ṣe gbà tí ò bá sí ọmọ wa tó táwánù torí ewúrẹ́ ò lóhun ò bá gùtàn ṣe àgùtàn lórí àwọn òbí dúdú tó sún kò ń ṣe irú solution kẹ̀ níbo síbo lẹ́kọ̀ọ́ ẹ wọ́n máa gbọ́ ẹyẹ èèyàn bí solution yẹn ṣe wá wà yẹn oníjọ̀mọ́ ó dẹ̀ láwọn èèyàn ó dìgbà náà kò ṣe ń sìn ní máa sọ fún yín pé màá dúró nínú àwọn tí wọ́n pera wọn ní executive state council yẹn màá fa èèyàn 5 jáde gbáko màá fa èèyàn 5 jáde èèyàn 5 ni màá fà jáde tí ò tiẹ̀ sí tẹ́lẹ̀ tí gbogbo wọn tó ń fò sókè pé kíní kan nation kíní kan sẹ́gbó nation kíní kan nation tí wọ́n sí pẹ̀lú wọn rárá tó yẹ pé àwọn wà pẹ̀lú àwọn pípù yìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ní evidence ẹ̀ lọ́wọ́ àyà ni mo ń fọwọ́ sọ yìí màá fa èèyàn 5 jáde tí wọ́n wà nínú executive ní gbogbo list tó ń tò yìí tí wọ́n sí nínú Lagos State tó yẹ pé
ẹ̀mí wọn ò sí pẹ̀lú ibi tó wà yẹn ọ̀tọ̀ níbi tẹ́mi wọn wà tí wọ́n ń ṣọ̀tún ṣòsì ẹ wá gbàgbé mo sọ fún yín pé Èkó ti pín sí 3 àbí 4 pẹ̀lú proof tó dájú ẹ gbọ́ pẹ̀lú ẹ mọ̀ pé mo kàn sọ fún yín pé episode wà ní mi sọ fún yín pé voice wà mo sọ pé evidence wà tí mo yẹ sọ fún yín pé àwọn kan wà tó ń rò pé èèyàn ni wọ́n yẹn tí wọn kì í ṣe èèyàn tó yẹ pé wọ́n ga tán wọn ò sí pẹ̀lú Olúọmọ wọn ò dẹ̀ sí pẹ̀lú state chairman tó wà ń bẹ̀ ibòmínà wà wọ́n ní má ṣe o legacy kò tí ìyà kò ní dùn tí bá ti ń sọ lẹ̀ mo kàn lè sọ lẹ̀ káwọn tèmi bá lè mọ̀ pé boy you always talk in parable because what goes around comes around what goes around comes around lálá tó bá gòkè ilẹ̀ náà ló máa padà sí síbẹ̀ agenda míì ni wọ́n ní agenda míì ni pé kan destroy mo dẹ̀ sọ̀rọ̀ yìí gbà yẹn mo sọ̀rọ̀ ẹ̀mí ọ̀rẹ́ mi mo wà pẹ̀lú ẹ̀ wọ́n sí pẹ̀lú òkè Àbújá yẹn inú wọn ò dùn bólú ọmọ ṣe wà l'Àbújá inú wọn ò dùn bẹ́ẹ̀ tó jẹ́ state chairman lẹ́kọ̀ọ́ ṣe jẹ́ state chairman lẹ́kọ̀ọ́ inú wọn ò dùn sí méjèèjì another agenda ni wọ́n ní agenda wọ́n dẹ̀ sì wà pẹ̀lú wọn ni mo ṣe ń sọ fún ẹni tọ́lọ̀ ń gbéṣẹ́ kò pé use your head but jẹ́ kí n tí wá rán yín létí parable kan tí mo ti sọ lẹ́ẹ̀mejì ó ní àwọn tí mò ń pòwe fún mo ní he who beats the drum of violence must surely dance to it legacy àwọn tí mo bá wí mọ̀ bọ́lá bó ń sùn á sùn jí máa sùn mo ní he who beats the drum of violence must surely dance to it àwọn tí mo ń bá wí ti mọ́ra wọn mo bá wọn wí ni mo bá ní dítà mi yẹn máa pa gan máa irọ́ tí mo gé mo ṣẹ̀ṣẹ̀ dé láti mọ́ra mi má ṣe mo ṣẹ̀ṣẹ̀ dé láti mọ́ra mi ọ̀kọ̀lọ́mọ ti sọ pé kí n máa ṣe bí ẹ̀yẹ àfáà kí n máa ṣe bí aláàjì ọ̀rẹ́ mi ẹ̀mí ọ̀kọ̀lọ́mọ ní kí n máa ṣe bí aláàjì Ọlọ́run àti èmi àtọ̀rẹ́ mi má dàrin wa rú ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀ èmi ojoojúmọ́ ló fi ń ṣe wáàsí fún mi ní múra wáàsí adẹ sọ̀rọ̀ in fact Ọlọ́run ọba ló tóbi jùlọ Ọlọ́run má fà wá fálábùsí mú má jẹ́ kó wọ́ta ó tẹ̀ wá má jẹ́ kípa ọ̀tá ó ká wá wà isiamu kurubika alladhina kafaru liyusibituka aw yati iluka aw rijuka wa yamkuruna wa yamkurullahu wallahu khairul makirin gbogbo ète wọn Ọlọ́run bá mi sọ́dọ̀ fo tiwa ni kó borí wọn gbogbo ète tó bá lè wù kó dá láàárọ̀ kó dá lọ́sàn kó dá lálẹ́ àwa ni ká borí wọn kó fi wá borí wọn àtèmi àti gbogbo àwọn olólùfẹ́ àtèmi àtọ̀rẹ́ mi gbogbo àwọn tó bá dètè lórí ọ̀rẹ́ mi náà ẹ̀mí Ọ̀kanlọ́mọ gbogbo ète tó bá dá lórí Ọlọ́run bá sọ́dọ̀ fo fi wá jẹ́rí wọn ẹ máa wo àmàrà àwọn ọlọ́tẹ̀ náà kan àwọn àfáà náà kan sí náà máa dìde o wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ́ra wọn dà àfáà Olúọmọ o tá a dẹ̀ mọ́ gbogbo ìbàjẹ́ tó ń ṣe lẹ́yìn a sì ń gbẹ̀yìn náà bọ̀ wá kò ì tí ì yá. ọ̀rẹ́ mi yẹn mi àgbà mi sọ̀rọ̀ kan ó ní Olúọmọ níbi tá a délé nìyí bọ́ọ̀lù yẹn ṣe máa ṣiṣẹ́ fÓlúọmọ bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ Èkó ọ̀rẹ́ tó bá dúró tiẹ̀ tẹ́jọ́ wà lọ́jọ́ ṣòro òun ni kò mọ̀ lọ́rẹ̀ kò mú lọ́rẹ̀ o òun dẹ̀ ni kò máa bá ṣe o má manéjì ọ̀tá o àwọn tó ti mọ̀ lọ́tà má manéjì ọ̀tá o àtàbújá àtẹ̀kọ́ ẹ má manéjì ọ̀tá má manéjì ọ̀tá ò ṣe manéjì gbogbo ajá tẹ́bí bá ń pa kọ́ lọ́ máa ń fún lóúnjẹ legacy mo jẹ́ mi ní 30 minutes ni mo fẹ́ lò kó ti lò kó dá 30 minutes ajá mi wà ó kàn ń dúró kóun jẹun yóò kó bá lè gé ẹ̀jẹ̀ ni o
gbogbo ajá tí ebi bá ń pa kọ́ ló máa ń fún lóúnjẹ o gbogbo ajá tẹ́bí bá ń pa kọ́ ló máa ń fún lóúnjẹ o ajá mi ní the strength láti gé ẹ̀jẹ̀ ni o ṣùgbọ́n bó ṣe wà yẹn kò lágbára àti gé ẹ̀jẹ̀ ebi ń pa bẹ́ẹ̀ kébi yẹn kúkú máa pákú kó máa wòran bẹ́ẹ̀ má fún lóúnjẹ o tó bá fún ajá yẹn lóúnjẹ ó máa gé ẹ̀jẹ̀ irú ẹ̀ náà example wà ńbẹ̀ ẹ jẹ́ sọ fún yín ó dá ẹjẹ́ sáyé àsìbí jẹ́ tún yà sí lórí ọ̀rọ̀ wọn kò máa lọ ẹ wo tọ́ba yẹn ṣé orúkọ gidi ni kó máa pèèyàn ní kòkò kọ́ dẹ̀ máa pè ní ìkòkò kínú ẹ̀ dẹ̀ máa dùn wọ́n ń pèèyàn ní ìkòkò ajégunjẹran ẹ mọ̀ túmọ̀ ajégunjẹran ìkòkò yẹn ni ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ẹ jẹ́ sọ túmọ̀ ìkòkò ajégunjẹran fún yín tó bá ń pèèyàn ní ìkòkò orúkọ tó fi sọ ní ìkòkò ẹ jẹ́ sọ àwọn tó ń pè ní ìkòkò fún yín tó bá ní pé ìkòkò ajégunjẹran àwọn tí wọ́n lè pa èèyàn tó máa pa èèyàn tó máa clear èèyàn tó hàn ní traces ẹ̀ ńlẹ̀ rárá náà ń pè ní ìkòkò ajégunjẹran èèyàn tó máa pààyàn wọ́n máa pa èèyàn tó ní traces àwọn tó pààyàn yẹn ẹ̀tẹ̀ ní traces ẹ̀ ńlẹ̀ wọ́n tó máa bí àwọn tó pé wọ́n máa pààyàn tó máa gé orí ẹ̀ lọ wọ́n máa gé apá wọ́n máa gé ẹsẹ̀ wọ́n máa gé ogo bọ́dì ẹ̀ náà ní dàmọ̀ wọ́n ti máa ń pè ní pé ìkòkò ajégunjẹran kó máa pèèyàn ní ìkòkò ajégunjẹran kó dẹ̀ máa dáhùn kó máa sọ orúkọ ẹ lórúkọ ara ẹ̀ kínú ẹ̀ máa dùn ẹnìkan ló ń jẹ́ ayé yóò le ẹnìkan ló ń jẹ́ ayé gba jẹ́jẹ́ ẹnìkan ló gbé ayé gba sùúrù ẹnìkan ló ń jẹ́ má kánjú ẹnìkan ló ń jẹ́ ọpẹ́yẹmí wọ́n ń jẹ́ àwọn èèyàn ń gbé orúkọ gidi èèyàn kan ń jẹ́ lẹ́gẹ̀sì àríkọ́ṣe àwòkọ́ṣe èèyàn kan jẹ́ ẹ́míà kọ́ máa pè ọ́ ní ìkòkò kí ni ẹ̀dẹ̀ máa dùn káwọn gba ìkòkò kí ni ẹ̀dẹ̀ máa dùn bí èmi ìkòkò nínú ayé nínú tó lọ́ba tó lófin ìtumọ̀ ìkòkò yẹn ìgbà yẹn ń bọ̀ wá gbọ́ rí àfi tó bá jókòó sáàyè wọn ló kù àníṣe àwọn ń dètè àwa náà ń dètè ètè tiwa ló máa borí tiwọn wà ìsíyàmùkùrú bíkà alladhina kafaru liyusbituka aw yaqtuluka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin ẹ jẹ́ máa wò àyàfi tí ó bá ṣe pé ọlọ́run lọ́ba tó tóbi ju gbogbo àgbáyé lọ tí ó bá jẹ́ pé ọlọ́run ọba tó ń jẹ́ la hawla wala quwwata ìlà gbogbo agbára ọlọ́run lónìí ó dìgbà yẹn náà káwọn dán mi wò káwọn tiẹ̀ rò pé irọ́ ló ń pa ẹ̀ẹ́dì bàbá yẹn kan sọ jẹ́ nǹkan tiẹ̀ jẹ́ ń gbọ́ wèrèwèrè àwọn abìkan tó ti ń jábọ́ náà mo ní wọn lọ́wọ́ àwọn abìkan tó ti jábọ́ o jẹ́ ń gbọ́ mo fẹ́ gbọ́ bí tó ti máa gbé mi ṣépè dáadáa tó máa gbé mi ṣépè tó máa ní pé tó bá tó bẹ́ẹ̀ kó ṣe kíní kan mo wọlé máa fẹ́ kó challenge mo dẹ̀ mọ̀ kó ṣe máa ṣe kọsà àwọn kan wọn ti ń finger brain yẹn lọ́wọ́ báyìí ẹgbẹ́ ọgbọ́n tí lẹ́gẹ́sì yẹn ń sọ àbẹ́ ọgbọ́n tí lẹ́gẹ́sì yẹn ń sọ ní kíníkan àwọn ọmọ mi àwọn èèyàn mi wọ́n tọ́ má jẹ́ ń jábọ́ wọ́n tọ́ ọ̀bọ̀ yìí lọ mo mọ̀ pé ẹ máa jábọ́ ẹ̀yin fúnra yín lè máa prompt mi pé ó yá tó bá tó bẹ́ẹ̀ kó ju kan tó bá wà lọ́wọ́ ẹ̀ ẹni kó sọ̀rọ̀ kó ṣe kíníkan mi ìfẹ́ káwọn yẹn bá yín sọ̀rọ̀ yín gangan ni mo fẹ́ gbọ́ ibi tí wọ́n ti mú yín báyìí tẹ́ sọ pé lẹ́gẹ́sì yẹn gbogbo ayé ẹ gbọ́ o ó ti challenge mi o gbogbo ayé ẹ gbọ́ o wọ́n ti challenge mi o tó bá jẹ́ tọ́ba ló challenge mi ni o tó bá jẹ́ jẹ́pọ̀n ló challenge mi ni o tó bá ti challenge mi tí mo dẹ̀ mọ̀ kó wọ́n jáde fún mi challenge gbàá fi wọn gba pé ẹ̀rí wọn àwọn ló jáde but tí wọn bá ti cross bridge wa ọlọ́wọ́ bá ń gbọ́ mi nílò bá wọn ṣé mo kí mo sọ fún yín pé mo promise pé mi ò ready because tọ́lọ́run bá wà lẹ́yìn tí ọlọ́run bá ń sọ fún ẹ pé mo wà pẹ̀lú ẹ ìwọ náà ṣe jẹ́jẹ́ kó farabalẹ̀ kó ṣe sùúrù wọn torí bọ́lọ́wọ́ alẹ́ wọ́n máa ṣe gàgà ó yá máa bá yín jà má lọ bá wọn má lọ tọ́ wọn ọlọ́run sọ fún ànábì pé má lọ tọ́ wọn o ìwọ dúró ṣùgbọ́n tó bá dé wọn ní borí ẹ̀ ànábì ò torí pé ọlọ́run wà lẹ́yìn òun lágbára ó lè sọ tó bá bọ́ ọlọ́run sọ ọlọ́run á gbọ́ ó ní mùjísà wà
agbára àṣẹ ahọ́n wà agbára àdúrà wà ǹjẹ́ ànábì wà ṣùgbọ́n still yet náà kò sọ pé màláíkà Jibril wà lẹ́yìn mi gbogbo màláíkà wà lẹ́yìn mi Ọlọ́run wà lẹ́yìn mi ẹ jẹ́ ká lọ kọlù wọn bẹ́ẹ̀ náà èmi náà ò ní ṣetán àti lọ kọlù yín ẹni pé mo ń clarify ọ̀rọ̀ yẹn mi ò ní lọ bá yín àti tọ́ba o àti jẹ́pìlọ́n o àti sìró o àti kìnìkan o àti kìnìkan o àtẹ̀yìn tó kú o àtẹ̀yìn tẹ̀ ń sá lọ́wọ́ jẹ́ pé ọmọ ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ lórí kìnìkan ẹ má bá ẹ jẹ́ ká máa fi WhatsApp sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa fi kìnìkan sọ̀rọ̀ ẹ jẹ́ kìnìkan àwọn tẹ̀lé wa o àwọn sọ mi ò sọ ṣé ni mo yà ní èyí tí mo ti mú ti pẹ́tẹ́ ṣẹ̀ṣẹ̀ wà ń sáré sìn níbo lẹ́ ń lọ ẹ̀yìn tí mo ti kẹ́kọ̀ọ́ yín dání níbo lẹ́ ń lọ níbo lẹ́ ń sá lọ níbo lẹ́ ń sá lọ ṣe ìwòyí láàárọ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sá ẹ̀ lè sá lọ bí ọkọ̀ ẹ̀yìn tí mo ti mú ẹ̀yìn tí mo kò sí ọ̀kan tẹ́lẹ̀ sọmọ́sẹ̀ mo ti parí yín tí bá sọ pé mi tó so mi ní wá bá yín ṣe ti gbọ́ mi ní wá bá ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ I promise you people mi ò ní I will never come for you unless you come for me abẹ́ ṣọ́ mi abẹ́ wo tẹ́sísì abẹ́ ṣe kíní kan abẹ́ kíní kan nǹkan wo èyí tó ti lọ èyí tó ń dọ́gbọ́n náà tó ń sáré ẹ sọ pé lẹ́gẹ̀ẹ́sì yẹn kíní kan èyí tó ń béèrè nọ́mbà mi èyí tó ń béèrè kíní kan nọ́mbà wo ni ìgbà tí lẹ́gẹ̀ẹ́sì wá sẹ́kù nọ́mbà wo ló ń lò báwo ni lẹ́gẹ̀ẹ́sì ṣe ibo ló rìn sí níbo ló wà níbo ló ṣe gbogbo yẹn tẹ̀ ń ṣe ẹ̀ ń ṣeré ni ó mọ̀ pé ẹ̀fọ́ ògùn ní mi tí mo dúró ti kanra ṣé tó bá rí mi tí máa dájọ́ kó báyìí tí máa ṣe báyìí tí máa dájọ́ kó báyìí gbà pé brain mi ń ṣiṣẹ́ 2-4 mo dẹ̀ ń wò tí máa ṣe báyìí ọpọlọ orí mi ń ṣiṣẹ́ 2-4 tí máa dúró báyìí ọmọ mò ń tí máa ń sùn gan mo dúró ti kanra èsì máa ṣínà wò káyì ẹ má wá fún mi ẹ dẹ̀ má wá fún olú ọmọ ẹ dẹ̀ má kọjá anything tó bá jẹ́ èèyàn olú ọmọ ẹ má lọ bẹ̀ ẹni tó bá ti jẹ́ èèyàn olú ọmọ ẹ má lọ bẹ̀ o ẹ má débẹ̀ o ẹni tí tó bá jẹ́ èèyàn olú ọmọ ẹ má débẹ̀ o àti gbà pé ò ṣe jàre ọ̀rẹ́ mi àti gbà pé ó ti pé kí ló tún àṣejù ní irun àyà kí ló tún kù tá a tún fẹ́ gbà àti gbà pé abẹ́ ń sùn ẹ má sùn ẹ wo ẹ̀yin tẹ́tí ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ jí láago mélòó tílẹ̀ ti mọ́ ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé bóyá ẹ̀yin tí ilẹ̀ ti mọ́ Alhaji Rafiu Àkànní Ọlọ́run wà ẹ sùn ẹ tún oorun sùn àwọn pípọ̀ yóò fẹ́ràn yín o kò sí nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú bàrúwà o Alhaji Àkànní Rafiu Ọlọ́run wà back out lẹ́yìn bàrúwà o wọ́n ń gbé yín ṣépè lẹ́yìn ni o wọ́n dẹ̀ sọ pé olórí burúkú lọ́lọ́run wà yẹn ẹ bá mi play ẹ̀ fún Ọlọ́run wà yẹn kí ló fẹ́ ṣe tó bá tún wù yín kó tún gbé yín mọ́ra wọ́n ti pàrọ̀ fún mi má dábọ̀ yẹn lóhùn má dánmọ̀ yẹn lóhùn irọ́ ló bá ṣe bí ẹ ti fetí ara yín gbọ́ fúnra yín ẹ jìnnà sáwọn ṣe yìí o àwọn ṣe yìí ò ṣe ṣàwáwù yín o you are a former state chairman wọ́n ṣe ṣàwáwù yín o Alhaji Àkànní Rafiu Ọlọ́run wà ó máa ń dùn mí o ó ń dùn mí gan wọ́n ṣerú àwọn yẹn o it's better ẹ ti sọ̀rọ̀ yìí ti pẹ́ ẹ tẹ̀lé winning team ẹ tẹ̀lé olú ọmọ ẹ jẹ́ àgbàfẹ́ tọ́lọ́run bá gbà fún ẹ jẹ́ àgbàfẹ́ tọ́lọ́run bá gbà fún ẹ fọlọ́run ẹ filẹ̀ gbogbo àwọn bàbá yẹn lórí burúkú ni wọ́n ẹ gbàfẹ́ tọ́lọ́run bá gbà fún ẹ folú ọmọ lẹ̀ bọ́lọ̀ ṣe kọ́ ni ẹ gbà fún ẹ filẹ̀ fún òun ló máa pé yín kí Alhaji Rafiu Àkànní Ọlọ́run wà gbà fún olú ọmọ ló máa pé yín ju àwọn tẹ́ ń bá ṣe yìí lọ kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú yín ara ṣe rí orí kan máa ń ju orí lọ ni ẹ̀yin náà lórí ní tiyín ṣùgbọ́n ẹ jẹ́ ká gba gbogbo tó bá lè kó ṣẹlẹ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ṣé ẹ bá ti gbà fún yẹn ó ti tán ẹ̀yin ṣáà rí bó ṣe ń gbé yín ṣépè ṣe bẹ́ẹ̀ ti rí voice yẹn ẹ bá mi play ẹ̀ fún wọn kó gbọ́.
kò ń dùn kọ́kọ́ kó pẹ́ ṣú báyìí náà lọ́bẹ̀ oge èyí tá ti ṣe lálẹ́ yìí náà mi ò expect pé bóyá mo kàn jókòó mo kàn ń wo mo kàn pé àwọn pípọ̀ iṣẹ́ kò fẹ́ máa lo ọlọ́run wà láti máa fi rúgbó láti máa fi dèkóru so àti bá yá solution ẹ má tẹ̀lé sẹ́kọ̀ọ́ chairman ti wà lẹ́kọ̀ọ́ state chairman ti wà lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tẹ́ ń parọ́ fúnra yín ni o state chairman ti wà lẹ́kọ̀ọ́ authentic state chairman ó ti wà lẹ́kọ̀ọ́ ẹ má tẹ̀lé sí ẹ gbogbo àwọn tó ń jó yẹn wọ́n kàn ń jó tàlàsó ni tàlàsó disco ó dún láti kìtì gẹ́ǹgẹ́ǹgẹ́ǹ kìtì gẹ́ǹgẹ́ǹgẹ́ǹ kìtì gẹ́ǹgẹ́ǹgẹ́ǹ tìgì gẹ́ǹgẹ́ǹ tìgì gẹ́ǹgẹ́ǹ tìgì gẹ́ǹgẹ́ǹ tìgì gẹ́ǹgẹ́ǹ tàlàsó disco ó dún láti jó wọ́n ń jó disco ni olú ọmọ ló ga anybody so anybody má dé gbogbo ìjọba wà ní ọ̀dà àwọn branch àmà yín ẹnu lóyè àsọ̀dà àwọn branch ẹ má dúpẹ́ nìkan instigate yín ẹ̀yin tó bá wà lọ́dà big London lóṣòdì gbogbo yín ẹ lọ lóyà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lóyà iná máa jó yín tẹ́ bá believe pé bóyá station àmà yín máa ṣe kíní kan fún yín kíní kan àti sọ iṣẹ́ kákọ́sì ti parí o kákọ́sì ti parí iṣẹ́ ti bẹ̀rẹ̀ no more sego nation kíní kan nation ẹ lọ jókòó jẹ́ ọmọ tí ò bá jókòó jẹ́ máa gbà ládìí àbẹ́yẹ̀ tẹ́wà lẹ́yìn ọmọ tẹ́wà lẹ́yìn owó ní kókó lẹ́ ń bẹ́ sókè ẹ máa gbà ládìí àbẹ́yẹ̀ wà ní kọ̀tún ni àbẹ́wà ní jìgbò àbẹ́wà níbi kíní kan lẹ́ ń bẹ́ káàkiri ẹ máa gbà ládìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ ọmọ fi iṣẹ́ yẹn hàn yín iṣẹ́ ti bẹ̀rẹ̀ istijaba gbogbo ọgbọ́n tó léwu kó dá ó máa gbà ládìí wàá rò pé bó ṣe ṣe láyé àgbẹ̀dẹ the same trick tó lò láyé àgbẹ̀dẹ o fẹ́ wá lo trick yẹn láyé olú ọmọ gbà fún ẹ who is istijaba láyé ọlọ́run wà láyé ọlọ́run wà ta ló ń jẹ́ istijaba ta ló mọ̀ ẹ́ rí láyé alájí sàúlà ta ló mọ̀ istijaba rí kò sẹ́ni tó gbọ́ rí láyé ọlọ́run wà ta ló gbọ́ istijaba rí kò sẹ́ni tó gbọ́ rí láyé àgbẹ̀dẹ ló ti rárí dé bá tó dé rárí dé ló bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa lo divide and rule yẹn náà ló mọ̀ kí mo sọ fún ẹ pé ẹ jẹ́ sọ fún yín 99.900 ẹ jẹ́ ń já ẹ̀kọ́ ok bí mo sọ ẹ jẹ́ kí n já ẹ̀kọ́ fún yín nínú àwọn tó jẹ́ kákọ́sì bàrúwá dọ̀la tó wà ní state council ní wọn ní istijaba wà ẹ gbà bẹ́ẹ̀ ok ẹ jẹ́ ká jọ gbé sí brain one on one ṣe bìlífù pé inú istijaba lè dùn láyé ẹ kó bá union ṣe inú istijaba lè dùn kó bá state chairman Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí kó bá ṣe ẹ jẹ́ ká gbé sí brain ká yára wa ní brain ṣé inú istijaba máa dùn láti bá wọn ṣe torí pé inú ń bí pé wọ́n ti gbọ́ òun ló because ó ti náwó gan nígbà yẹn tó lóun fẹ́ jẹ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé má ṣe o ọlọ́mọ ẹ̀ka parí inú wa bàtòjọ́ another talk ìjọ mi nìyẹn bọ́tẹ́ lọ mọ̀ ẹni tó bá ń bá kínní ìlọ ẹni tí ò tiẹ̀ ṣe union lọ tí ó bá ní tó bá ń calculation orí ẹ̀ bá pé gan tó bá pé ẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó lè ṣe ṣé mo pé torí ìsìjàmbá ló ṣe lọ sí park monitor nígbà tó lọ lo màdàrú fún Bàrúwá ẹ̀dẹ̀ máa wo Bàrúwá tó fi jẹ pẹ́sidẹ́ǹtì gbogbo tó ná gbogbo tó lò tó gbé àwọn tó gbé débẹ̀ olú ọmọ ni àtàwọn àti Kúdẹ̀tì àti gbogbo kákọ́sì wọn bẹ́ẹ̀ ni wọ́n gbé tó gbé débẹ̀ ó wá fojú olóore gúngi istijaba tó mọ̀ rí nígbà tí wọ́n ti ń jà fún Bàrúwá gbà yẹn tá à ń jà fún Bàrúwá istijaba ń sọ̀pọ́tì another kákọ́sì ni ọ̀tá ló jẹ́ kò sọ̀pọ́tì pẹ́sidẹ́ǹtì yẹn ẹlòmíì ní kádídéètì tiẹ̀ láti jẹ pẹ́sidẹ́ǹtì báwo ló ṣe máa jẹ́ tó pé àwọn tó lú ọmọ dúró tì tó dúró gbágbágbá ta ló dalẹ̀ ta lálábùrú máa wá ṣe prógámù yẹn lọ́tọ̀ another prógámù ni mo kàn sọ fún yín ni ta lálábùrú ẹ̀dá ta lọ dalẹ̀ Bàrúwá lọ dalẹ̀ wàtí Bàrúwá wá di state chair tó di national president nígbà yẹn lọ́hùn istijaba tí ò sí nínú kákọ́ọ̀sì ẹ̀ istijaba ìgbà yẹn ló wá mọ̀ pé
kíní ti bọ́ mọ́ wa lọ́wọ́ ló wá kọ́kọ́ lọ ra mìkánò generator ńlá ló kọ́kọ́ gbé lọ fún Bàrúwá láti lọ present pé thank you welcome sir ẹni tí yóò tẹ̀lé ẹ tẹ́tìrí géèmù yẹn ẹni tí yóò tẹ̀lé ẹ wọ́n pé òun ti fail ẹ jẹ́ sáré gbé kọ́ yìí ẹ má bínú ẹ jẹ́ sáré lọ gbé kọ́ yìí. ọ̀rẹ́ mo ti fẹ́ wọnú ọ̀rọ̀ lọ ni mi ì fẹ́ wọnú ọ̀rọ̀ púpọ̀ another story ni ẹ má jẹ́ wọ bẹ́ẹ̀ lọ so ọ̀dàlẹ̀ ni so the same game náà ló tún wá fẹ́ gbà yìí ṣé ó ti yé yín géèmù yẹn nígbà tó gbà lọ ọjọ́ máa lọ ẹ̀yìn èèyàn mi kò ń dùn kó pọ̀ kó pẹ́ bọ́ jẹ́ kó ṣọ́ọ̀tì bẹ̀rẹ̀ lẹ́yìn tó gbá géèmù yẹn tó lọ nígbà tí Olúọmọ ń jẹ́wọ̀n pé kò gbàdúrà kó Olúọmọ di state chairman gbà yẹn bó Olúọmọ ti di state chairman tó báyìí ó tún gbé another mìkánò ńlá wá ó gbé mìkánò ńlá ó gbé wá fún Olúọmọ wá fi ṣe presentation Olúọmọ ò gbà o ó gbé mìkánò wá fún Olúọmọ pé welcome state chairman kò dẹ̀ tẹ̀lé the next ṣe ti di pé bí wọ́n ṣe fi state chairman náà jẹ kó tó confirm state chairman new state chairman yìí ó tún ti ra mọ́tò ó tún ti gbé lọ ṣẹ́rí géèmù tó ń gbá bẹ́ẹ̀ bó ṣe ra mọ́tò lọ yẹn géèmù tó fẹ́ gbá yẹn tó ń gbá lọ́wọ́ ìsìn pé ó fẹ́ máa dúró sáwọn unity kankan pé kóun máa dominate gbogbo láti àgbàdo láti abúlé Ẹ̀gbá gbogbo abúlé Ẹ̀gbá yẹn títí dé Ṣàngó òun ló fẹ́ máa control gbogbo mádùá kó fẹ́ àkọ́wà lọ́ndà òun ó wá fẹ́ máa wọ unity káàkiri ó wá lọ ra mọ́tò ó lọ rà pé bí wọn tó bá ti ń ṣe kọ́ máa wò bẹ̀ géèmù ló máa fi ń gbá tí state chairman yóò bá wá gbà fún pé kò sí àṣẹ lọ́ndà àṣẹ kan ló gbúdọ̀ wà ìjà máa bẹ̀rẹ̀ má jẹ́ predict fún yín mo ti ń predict jù mo ti ń sọ̀rọ̀ jù àwọn bẹ̀rẹ̀ sí ní yọwọ́ ẹ máa wo ẹ máa rí prediction wa kò ń dùn kó pọ̀ kó pẹ́ ṣúgbà náà lọ́bẹ̀ oge mo kí gbogbo ẹ tẹwà mo ti rí 1 hour ẹyẹ yan mi God bless you all ẹ pàdé mi níjọ́ wo máa update yín love you all ire o.